Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́tí láǹfààní àti wo tẹlifíṣàn Orisun. Ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orisun. Sekinat Ọláìdíraje ní orúkọ mi. Ní báyìí a ó bẹ̀rẹ̀ ìròyìn tèmi pẹ̀lú eré ìdárayá. Ẹ kú ìkàlẹ̀. Agbábọ́ọ̀lù ẹni ọdún márùndínlógójì ọ̀hún gbàgbọ́ wípé òun sì ní ohun tó gbà láti ṣe dáadáa lórí pápá. Ọ̀pọ̀ àṣeyọrí ni Ọbáfẹ́mi Martins ní nínú ikọ̀ Shanghai Shenhua bí ó ti darapọ̀ mọ́ ikọ̀ náà nínú ọdún 2016 láti inú ikọ̀ Seattle Sounders FC. Ọ̀pọ̀ ayò ló gbá fún òdòdó Shanghai náà lásìkò tó wà ní àṣeyọrí àti gbígbá bọ́ọ̀lù wọnú àwọn. Bẹ́ẹ̀ sì ni ìgbókìtì tó fi máa ń yayọ ìgbábọ́ọ̀lù wọ inú àwọn ló ń jẹ́ kí inú àwọn olólùfẹ́ rẹ̀ máa dùn sí i. Ó sì ti gbá bọ́ọ̀lù wọnú àwọn ní ìgbà márùndínlógójì nínú ayò mẹ́rìnlélọ́gọ́rùn-ún fún ikọ̀ náà. Ẹ káàbọ̀ padà. Agbaoja olórin jùjú King Sunday Adeniyi Adegeye tí gbogbo ènìyàn mọ̀ sí King Sunny Adé ti pé ẹni ọdún mẹ́rìnléláàádọ́rin lókè èèpẹ̀. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí ìròyìn náà ṣe lọ. Agbaoja olórin jùjú Sunday Adeniyi Adegeye tí gbogbo ènìyàn mọ̀ sí King Sunny Adé ti pé ẹni ọdún mẹ́rìnléláàádọ́rin lókè èèpẹ̀. Ó jẹ́ àgbà olórin tó ti gba ọ̀pọ̀ àmì ẹ̀yẹ, ó sì jẹ́ olórin ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ tó di ìlú mọ̀ọ́ká lágbàáyé. Àwọn ènìyàn mọ̀ King Sunny Adé fún orin tó dùn tó jẹ tí ń gbèsè tó ń ti àrà ijó lóríṣiríṣi pẹ̀lú títa dùrù orin àti bí ó ṣe máa ń mú inú àwọn olólùfẹ́ wọn dùn bí wọ́n bá ti wà lórí ìtàgé tí wọ́n ń ṣeré. Ní ìlú Òṣogbo ni wọ́n ti bí King Sunny Adé sí inú ìdílé ọba ní ìpínlẹ̀ Ondo àti ìlú Àkúrẹ́. Bàbá rẹ̀ jẹ́ ẹni tó ń ta dùrù nínú ilé ìjọsìn nígbàtí ìyá rẹ̀ Maria Adeshida Adegeye jẹ́ oníṣòwò. Ọ̀pọ̀ ohun èlò orin bíi dùrù, gángan, omele, bàtà, ìyá ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń lò nínú orin wọn. Orin wọn máa ń ní ewì, ẹ̀sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú. Nígbà mìíràn, ọ̀pọ̀ ohun èlò ìgbàlódé ni King Sunny Adé tún ti mú mọ́ orin wọn. Ọ̀pọ̀ àwọn olórin jùjú bíi Manu Dimbago àti Stevie Wonder ni King Sunny Adé ti bá kọrin pọ̀. Wọ́n sì ti kọrin pẹ̀lú àwọn olórin ọ̀jẹ̀ wẹ́wẹ́ sí wọn. Àwọn àwo orin wọn tí wọ́n ṣe pẹ̀lú ilé-iṣẹ́ agbórinjáde tórúkọ rẹ̀ ń jẹ́ Island Records ló ṣílẹ̀kùn ọ̀nà àbáyọ fún àwọn olórin ilẹ̀ adúláwọ̀ bíi Yusuf Indo ti orílẹ̀-èdè Senegal, Salif Keita ti orílẹ̀-èdè Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọdún 1980, KSA bí àwọn ènìyàn ṣe máa ń pè wọ́n bẹ̀rẹ̀ orin kíkọ fún àwọn òṣèré Hollywood. Orin wọn sì wà nínú eré tó ń jẹ́ Breathless, èyí tí wọ́n gbé jáde nínú ọdún 1983 tí Richard Gere kópa nínú ẹ̀. Eré apanilẹ́rìn ti ọdún 1986 wọ́n mọ Saturday Night àti eré apanilẹ́rìn tí Robert Altman ṣe nínú ọdún 1987. Tẹlifíṣàn Orisun wá kí King Sunny Adé kú oríire ọjọ́ ìbí. Ẹ káàbọ̀ padà. Àwọn ọmọ gànfẹ́ méje kan tí wọ́n sọ wípé wọ́n ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú tí ọwọ́ òfin sì bà ní ọ̀sẹ̀ tó kọjá nípínlẹ̀ Ondo pẹ̀lú ọ̀pọ̀ ohun ìjà ìṣọṣẹ́ àti olóró ni wọ́n ti jù sí ibi ìtúnwà àwọn ènìyàn ṣe tó wà ní ìlú Olókùta ní ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Adájọ́ Magistrate Tọ́pẹ́ Aládéjánà ti ilé-ẹjọ́ Magistrate tó wà ní ìlú Àkúrẹ́ lójú wọn sí àtìmọ́lé náà. Àwọn afurasí méjì ọ̀hún ní ọwọ́ àwọn agbófinró bà ní ojúnà òpópónà Ìkarò ní olú iléeṣẹ́ Ifọ̀n ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí nígbà tí wọ́n rìn dé kiri nínú ọkọ̀ tó ní àwòrán ìpolongo ìbò fún adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́. Àmọ́ Jẹ́gẹ́dẹ́ ti sọ wípé òun kò mọ̀ wọ́n rí. Olùdarí fi ẹ̀sùn kanni Grace Olówópọ̀rọ̀kú sọ fún ilé-ẹjọ́ wípé ìbọn ìbílẹ̀ àti àwọn ìbọn ńláńlá méje tó ń ti ọ̀pọ̀ ọta ìbọn ni wọ́n ká mọ́ àwọn afurasí náà lọ́wọ́ tó sì ti jẹ́ kí wọ́n ṣẹ̀ sí òfin tó ní ìjìyà lábẹ́ òfin ìdigunjalè àti kíkó ohun olóró kiri orí kẹta rẹ̀ ti òfin ilẹ̀ Nàìjíríà tọdún 2004. Olówópọ̀rọ̀kú wá ké sí ilé-ẹjọ́ náà láti fi àwọn afurasí ọ̀hún sí inú àtìmọ́lé látàrí bí ilé-ẹjọ́ ọ̀hún kò ṣe ní ẹ̀tọ́ láti gbọ́ ẹjọ́ náà. Adájọ́ májísírèètì ọ̀hún ló wá pàṣẹ pé
kí wọ́n sì wà nínú àtìmọ́lé títí àwọn ọlọ́pàá yóò fi parí ìwádìí lórí wọn. Kọmíṣánná fún ètò òfin ní ìpínlẹ̀ Ondo, amòfin Adékọ́lá Ọláwòyè, wá ṣàlàyé wípé fífi àwọn afurasí ọ̀hún sí àtìmọ́lé wà nínú ojúṣe wọn láti dáàbò bo àwọn ará ìlú lábẹ́ òfin. Ó wá ń béèrè ohun tó wà ní ọkàn àwọn afurasí ọ̀hún láti ṣe bí wọ́n ti ń rin ìlú Ifọ̀n tó máa ń dákẹ́ rọ́rọ́ kiri pẹ̀lú ohun ìjà olóró àti àwọn ohun ìṣọṣẹ́ lóríṣiríṣi lọ́wọ́ wọn, pẹ̀lú sísọ wípé ibi ìpolongo ìbò kan ni àwọn ń lọ. Ẹ̀wẹ̀ ní báyìí wọ́n ti sún ọjọ́ gbígbọ́ ọ̀rọ̀ wọn sí ọjọ́ 22 oṣù kẹwàá ọdún yìí. Àjọ United Nations Children Emergency Fund UNICEF ti sọ wípé bíi ìdá 67 àwọn ọmọdé tí ọjọ́ orí wọn kò tí tó ọdún 5 ní orílẹ̀-èdè Nàìjíríà ni kò ní ìwé ẹ̀rí ọjọ́ ìbí. Ẹni tó wà ní ẹ̀ka ìdáàbòbò àwọn ọmọdé ní ẹkùn kínní ọ́fíìsì àjọ UNICEF ní ìlú Enugu, Victor Atuchukwu, sọ eléyìí ní ìlú Ọ̀ka lásìkò tí wọ́n ń kọ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera 75 kan tí wọ́n yàn ní àwọn iléeṣẹ́ ètò ìlera káàkiri ní ìjọba ìbílẹ̀ 21 ní ìpínlẹ̀ Anambra. Atuchukwu sọ wípé ó jẹ́ ẹ̀tọ́ gbogbo ọmọdé láti ní ìwé ẹ̀rí ọjọ́ ìbí, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ni kò kà á sí bí nǹkan pàtàkì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, láìsí ìwé ẹ̀rí ọjọ́ ìbí, ìgbà kan ń bọ̀ tí irú ọmọ bẹ́ẹ̀ yóò mọ̀ pé kò ní àkọsílẹ̀ nǹkan tó ṣe gbòógì nínú ayé rẹ̀. Olùdarí àjọ tó ń ka àwọn ará ìlú ní ìpínlẹ̀ Enugu, Joachim Olasi, tí ó ṣàlàyé wípé àjọ náà kò ní agbára láti ṣe àkọsílẹ̀ ìbí tó pọ̀, sọ wípé ibi ìfi orúkọ àwọn ọmọ tuntun tí wọ́n ń bí sílẹ̀ 150 péré ni àwọn ní, èyí tó sì ní àwọn olùdarí 21 tó jẹ́ igbákejì olùforúkọsílẹ̀ àgbà fún ìjọba ìbílẹ̀ 21. Ó wá ní bí wọ́n bá yọ wọ́n kúrò nínú 150 péré ni yóò kù, èyí tí wọ́n jẹ́ àwọn tó wà ní àwọn ilé ìwòsàn káàkiri ilẹ̀ Anambra. Joachim Olasi wá sọ wípé eléyìí kò tó rárá nítorí àwọn abúlé kéréje tó wọ 180 ló wà ní ìpínlẹ̀ Enugu tí ọ̀kọ̀ọ̀kan wọn sì nílò láti ní àwọn ibi tí wọn yóò máa lọ ṣe ìwé ẹ̀rí ọjọ́ ìbí àwọn ọmọ wọn. Lákòótán, Olasi sọ wípé àjọ National Population Commission NPC ti parí ètò láti lè jẹ́ kí àwọn ènìyàn máa fi orúkọ àwọn ọmọ wọn sílẹ̀ gba orí ayélujára. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà, ìyẹn Nigeria Labour Congress, ti pinnu láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn àti ìyanṣẹ́lódì tí wọ́n ti pinnu rẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí. Ẹgbẹ́ NLC sọ wípé eléyìí ṣe pàtàkì látàrí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti yí àlékún owó epo bẹntiró àti iná mọ̀nàmọ́ná padà. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ jáde nínú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí ẹgbẹ́ náà ní ìlú Àbújá, ààrẹ ẹgbẹ́ NLC Ayuba Waba sọ wípé àwọn yóò tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn tí wọ́n ti pinnu rẹ̀ tẹ́lẹ̀, àti pé yóò bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Lákòótán, Ayuba Waba ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ni àwọn alága ẹgbẹ́ NLC ní ìpínlẹ̀ 36 àti olú ìlú Nàìjíríà tó jẹ́ ìlú Àbújá panupọ̀ sí látàrí wípé ìjọba kọ̀ láti yí àlékún owó epo bẹntiró àti àlékún owó iná mọ̀nàmọ́ná padà. Ní báyìí a ó dánu dúró díẹ̀, eré mẹ́wàá ṣì ń tẹ̀síwájú. Ẹ kú ìkàlẹ̀.